ní Ìkìjà tá a bá ṣe ọdún ẹ̀mí ó máa ń jẹ́ ká ṣe àwọn àtúnṣe kan. Wọ́n ìpààrọ̀ sí, wọ́n ìpààrọ̀ ọkà, wọ́n àná pàdépọ̀ alájẹ́ ẹ̀rọ sí ọdún ọ̀rọ̀ nípa gòdì ìbọ́ta rẹ̀ ayé kúrò àbọ̀. Ẹgbẹ́ tí Ìkìjà ń lò ó ní ìtumọ̀. Ẹgbẹ́ yẹn ó fi ń sọ bí Ìkìjà ṣe ń jábí tí wọ́n fi dé ìlú Ìkìjà bí ní tí wọ́n ṣe ń lo ẹgbẹ́ nìyẹn. Ìyẹn ni àkọ́kọ́. Ìkejì wọ́n máa lọ yan ọ̀fọ̀rọ̀ láti ìlú Ìkìjà lọ sí ìlú Òwu. Nígbà tí wọ́n bá ń lọ ó ní orin tí wọ́n máa ń kọ láti Ìkìjà. Wọ́n bẹ̀rẹ̀ pé ó ṣe olúbẹ́ yóò àjẹ́ yóò ohun náà máa kọ títí dé oríta àti yàtí Agbo Ìṣẹ́bùjà lówù. Nígbà tó bá dé Agbo Ìṣẹ́bùjà láti bẹ̀ ní ojú òkú wọ́n wá pààrọ̀ orin wọ́n wá sọ pé àgbègbè àjèjì kàkìjà ìtumọ̀ èyí pé òkú tó wà lówù èsì tó wà lówù Ìkìjà lónìí. Ìdí nìyẹn ló fi dé pé láti Ìkìjà ni wọ́n máa lọ yan ọ̀fọ̀ ní Òwu. Eléyìí a fi ń ṣe ètùtù nílùú Ìkìjà ni ó jẹ́ ọdún tá a máa ń ṣe láti fi ṣe kó ikú lọ kó àrùn lọ. Tí wọ́n bá ń lọ yan ọ̀fọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n máa lọ yẹn aṣọ àkísà ni wọ́n máa wọ̀ lọ. Ìgbà tán bá dé ni wọ́n ṣẹ̀ máa wá wọṣọ tuntun. Ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n lọ ja ogun. Tí wọ́n bá padà dé wọ́n borí ogun nìyẹn ni wọ́n ṣẹ̀ máa wá wọṣọ tuntun. So ìdí ẹ̀ẹ́dì tó túmọ̀ sí nìyẹn. Wọ́n ní pé ìgbà tí Ìkìjà ń bọ̀ wọ́n ja ogun débi ni. Tá a bá rí ìlú tó lo ẹja lẹ́yìn Ìkìjà wọ́n ṣe àwòkọ́ṣe ni kì í ṣe ìṣẹ̀dálẹ̀ wọn. Ìlú kan ṣoṣo tó tún lo ẹja ní Ìkìjà òun ni Ìjẹ̀bú Òde tó bá ṣe lóbìnrin ògbó. Àdìjọ ìdíyẹ gbogbo gbèrí kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ́ wo gbogbo gbèrí kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ́ wo Kùmẹ̀dé ta láṣẹ kẹ́pà wá. Àdìjọ ìdíyẹ gbogbo gbèrí kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ́ wo.